Sikun Awon Olopa ti gba Awon Bandit Meji mú o ẹ̀yin èèyàn ní agbègbè kan nípínlẹ̀ Kwara lọ́hùn. ọ̀rọ̀ bẹ́yìn yọ o ẹ wo àwọn bandit yìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní flaunt owó wọ́n ní pé wọ́n kàn tẹ̀ wọ́n ti wá sọ̀rọ̀ kidnapping wọ́n ti sọ di nǹkan míì báyìí tó jẹ́ pé bí wọ́n ṣe ń lọ sórí TikTok ni wọ́n ń lọ sórí Facebook gbogbo owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn owó ransom wọ́n bẹ̀rẹ̀ sí ní flaunt ẹ̀ káàkiri ni o wípé ẹ wo owó tùlùtùlù àti dolówó àti dọlọ́rọ̀ o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán lánàá òde yìí wọ́n ní àwọn bandit méjì tó jẹ́ wípé wọ́n kó ìbọn dání tí wọ́n sì ń flaunt gbogbo owó tí wọ́n ti gbà ìyún àwọn owó ransom tó ti gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní bó ṣe ń flaunt ẹ̀ káàkiri online àmọ́ lánàá òde yìí Sikun Awon Olopa Ipinle Kwara ó gbá wọn mú ó gbá wọn mú gbàgì bẹ́ẹ̀ ni wọ́n sáré lọ tì wọ́n mọ́lé ní kíákíá wípé àwọn ò fojú wọn balẹ̀ ẹjọ́ ni. ìṣẹ̀lẹ̀ yìí wáyé lọ́gán tí àwọn ọmọ ológun Amẹ́ríkà tí wọ́n sọsẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dáná bolẹ̀ àwọn àdá olóró drone wọn tí ń ju bọ́ọ̀bù tí ń jù kalẹ̀ sórí àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Sokoto lọ́hùn wọ́n ní kò pẹ́ síbẹ̀ o làwọn ọlọ́pàá alẹ̀ wa ìyún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wọ́n ní wọ́n ń ṣe high stake covert operation ní o níbi tó ti ń ṣe operation yìí lọ́wọ́ ibẹ̀ ni wọ́n ti gán ní àwọn atiláwí o àwọn báńdíìtì méjì tí gbogbo wọn kó ìbọn hára tó jẹ́ pé àwọn gangan ni wọ́n ti máa ń flaunt ìbọn tí wọ́n ń flaunt owó àwọn owó ransom tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n gbá mú wọ́n ní lọ́gán tí wọ́n gán ní wọn báyìí ni wọ́n sáré arrest wọn o tí wọ́n gbá wọn mú wọ́n láwọn bandit yìí wọ́n láwọn ọmọ kingpins ni wọ́n o wípé àwọn ní ti máa ń sọsẹ́ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè pàápàá jùlọ nípínlẹ̀ Kwara wọ́n láwọn ìpínlẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn bandit yìí ni wọ́n ti máa ń sọsẹ́ o tó jẹ́ pé bí wọ́n ṣe ń jiyàn gbé lọ́tún náà ni wọ́n ń jiyàn gbé lọ́sì kò wá tán síbẹ̀ o gbogbo owó tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n gbá mọ́ pátápátá ìyún àwọn owó ransom wọ́n ní gbogbo àwọn owó yìí ni wọ́n tún wá máa flaunt online wípé ẹ wo owó tá gbà o àwọn ti dolówó àwọn ti dọlọ́rọ̀ wọ́n ní lọ́gán tí Sikun àwọn agbófinró tó gbá wọn mú tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ìwádìí òfin tó lọ́rìn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò nínú àwọn ìwádìí tí wọ́n ṣe ni wọ́n ti rí i dájú pé àwọn ìpínlẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn atiláwí yìí àwọn ọ̀daràn yìí ni wọ́n ti máa ń sọsẹ́ o wọ́n láwọn ìpínlẹ̀ bíi Zamfara ìpínlẹ̀ Katsina lọ́hùn ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kwara wọ́n láwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ti máa ń sọsẹ́ bọ́n ṣe ń travel lónìí ni wọ́n ń travel lọ́la tó bá ti jíyàn gbé ń bì wọ́n tún lọ bòmíì láti lọ jí àwọn ẹlòmíì gbé gbogbo owó tí wọ́n ń gbà òun náà lẹ́ ń wò yẹn o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní flaunt ẹ̀ káàkiri online wípé ẹ̀yin ọmọ Nàìjíríà rí nǹkan ni àwọn owó táwọn ti gbà lélẹ́yìí o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà ogun ni wọ́n bá lọ́wọ́ àwọn báńdíìtì ọ̀daràn yìí o àwọn báńdíìtì tó yẹ pé wọ́n ní pé orúkọ ẹnìkíní nínú wọn a máa jẹ́ Abubakar Ismail torúkọ ìnagijẹ rẹ̀ ń jẹ́ Sídì bẹ́ẹ̀ sì ni ìkejì ẹ̀wẹ̀ ńkọ́ wọ́n ní Shehu Muhammadu lórúkọ tiẹ̀ tó ń jẹ́ ọmọ 30 ọdún ìyún 30 years Sídì ń tiẹ̀ wọ́n ní ọmọ 26 years of age lòun tiẹ̀ o àwọn ọmọ kéékèèké yìí ni wọ́n ń petú tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá họ́wù sílẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn ọlọ́pàá ni wọ́n ti mú rẹ́kọ̀dì wọn wá sọ́dọ̀ àwọn ọlọ́pàá o tó jẹ́ pé àwọn ọlọ́pàá ti ń wá wọn káàkiri àmọ́ tó jẹ́ wípé wọ́n ò rí wọn wọ́n ní nísìnyí tọ́wọ́ àwọn ọlọ́pàá ti wá padà gbá wọn mú kọ́ wọ́n ní wọ́n ò fojú wọn wìnà òfin wọ́n ní ṣe rí Abubakar ń tiẹ̀ ìyún Sídì wọ́n ní pé ìka kan òwò òun dì mọ́ o torí pé kí ni wọ́n ní notorious criminal lòun tiẹ̀ notorious bandit bó ṣe ń pa àwọn èèyàn nípakúpa ní sàwọn èèyàn bó ṣe ń sojú wọ́n ní pé òun ti tiẹ̀ báyìí pé ahago ẹ̀ ó ti kún àkúnwọ́ sílẹ̀
wípé ìyá ẹ̀ lójú páálí ni ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tó lánàá òde yìí ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o wọ́n nípa àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin táwọn ọ̀gbẹ́ni tí wọ́n ti ń sọsẹ́ wọ́n ti bayé aláyé jẹ́ o wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ ransom ni wọ́n ti gbà lọ́lọ́kan òjọ̀kan o àmọ́ nínú àwọn ìwádìí ọ̀fíntótó táwọn ọlọ́pàá tìpínlẹ̀ Kwara tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ yìí lánàá òde yìí ibẹ̀ náà ni a ti gbọ́ wípé wọ́n bá AK-47 rifle lọ́wọ́ wọn tó jẹ́ pé ó wà highly loaded ní o pẹ̀lú 20 rounds ọta ẹ̀yin èèyàn kọ́lọ̀ má jẹ́ kán dojú rúbọ báwọn kọ́ má dojú ọkọ̀yàn wọ́n kàn máa yín lọ ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní ẹ̀yin èèyàn ní ṣìrìn o bá ń ṣàmì àdúrà kẹ̀bá ń gbé tó àdúrà mi kódà wọ́n tún ní 500,000 naira kan tó jẹ́ káàṣì ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ o ìyún lára àwọn owó ransom tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti ná tán wọ́n ní pé 500,000 yìí ó wà lára àwọn nǹkan tí wọ́n bá lára àwọn ọ̀daràn méjèèjì tí Sikun Awon Olopa tó gbámú lánàá òde yìí bẹ́ẹ̀ sì ni wọ́n ní wọ́n tún bá ọkọ̀ tuntun kan ìyún Honda Ace ìyún 125 brand new ni wọ́n pè ó wọ́n ní ọkọ̀ yìí ó wọ́ ti 1,850,000 naira lára àwọn nǹkan tí wọ́n bá ní ọwọ́ wọn ọ̀rọ̀ ìgbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o wọ́n ní pé nínú àwọn owó ransom tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn náà ni wọ́n fi ra ọkọ̀ yìí o ẹ̀yin èèyàn rí i pé ọ̀rọ̀ yìí wá gbẹnu tán ó lékenkà báyìí wò first public relations officers ìyún CSP Benjamin Hundeyin òun náà ló ń confirm ọ̀rọ̀ yìí o tó sì ń fi síta lánàá òde yìí wípé Sikun Awon Olopa ọwọ́ wọn ti dẹ bẹ́ẹ̀ sì ni wọ́n ti gba àwọn méjì nínú àwọn atiláwí àwọn agbésùmọ̀mí àwọn bandits àwọn Islamic terrorists orúkọ ìyówù tẹ́lẹ̀ máa pè wọ́n àwọn tí sàn kidnap èèyàn àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni ṣayé ẹ̀yin èèyàn wò àwọn ọlọ́pàá ní pé investigation àwọn ìwádìí ọ̀fíntótó tó lọ́rìn pé yóò tẹ̀síwájú dáadáa lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni Inspector General of Police ẹ̀yìn Káyọ̀dé Ẹgbẹ́tòkun òun náà gbóṣùbà káre ńlá fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fúnṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní orí ọ̀rọ̀ yìí láti rí i dájú pé Sikun wọn tẹ àwọn bandit méjì wọ́n ní pé kán túbọ̀ kán múra síṣẹ́ sí dáadáa torí pé kíni wọ́n láwọn bandit ṣì ń pọ̀ nínú igbó dáadáa o kí wọ́n tètè tẹ̀lé wọn láti lọ rí i dájú pé wọ́n mú gbogbo wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì kán sì wá fojú gbogbo wọn wìnà òfin bẹ́ẹ̀ ni Inspector General of Police Káyọ̀dé Ẹgbẹ́tòkun ó tún sọ síwájú pé gbogbo àwọn olùgbé agbègbè yìí kán lọ fi ọkàn balẹ̀ o kán fẹ̀dọ̀ lórí òróǹro torí pé kíni ó láwọn ọlọ́pàá wípé wọ́n ti ṣetán láti máa ṣiṣẹ́ takuntakun síjú tàtẹ̀yìnwá lọ láti rí i dájú pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó sẹnure torí gbogbo àwọn ètò ààbò tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ yẹn wọ́n láwọn ń ṣiṣẹ́ tirelessly ní o àwọn ò sùn bẹ́ẹ̀ làwọn ò wo láti rí i dájú pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe bó ṣe yẹ kí ó rí ẹ̀yin èèyàn mi àárín jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìpàwátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà àátó ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ìwọ sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti order fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.
àdìtú ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí. ètò tá a gbé kalẹ̀ láti kọ́ ọmọ aráyé lọ́gbọ́n. ètò tá a ti tú àwọn àṣírí tó kẹnu tó fẹnu tó lọ́rìn. àwọn àṣírí tó wà lábẹ́ aṣọ tí ń kọ́ni lọ́gbọ́n. àwọn ìlàkọjá àwọn èèyàn tó kà màmá. ó yá máa sáré tètè lọ sórí ìkànnì wa níbi tẹ́ ti máa jẹ̀gbádùn ètò àdìtú. níbi tí a ti máa tú pẹrẹpẹrẹ àwọn àṣírí. kò tán síbẹ̀ o àǹfààní tún wà fún gbogbo àwọn tó bá ń wo fọ́nrán wa láti ìbẹ̀rẹ̀ dópin gbọ̀n láti fi recharge card wá 1000 naira ṣèfàjẹ́ lórí gbogbo fọ́nrán àdìtú. ó yá tara ṣàṣà lọ sórí YouTube kẹ́sì tẹ àdìtú reality show. rí pé o subscribe like comment share kó o sì má gbàgbé láti tẹ agbọ̀nrẹ́bẹ́tẹ́ tí bẹ́ẹ̀ òní ò máa ta olólobó wípé a tún ti du àwọn fọ́nrán míì síbẹ̀. àdìtú ètò àwòkọ́gbọ́n.